ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Lateef Adedimeji ìyẹn bàbá ìbẹ́ta tó tún jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré ilé wa tó tún ṣe fún ìyàwó rẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí. Ọ̀rọ̀ yìí máa gbẹnu tán. Emmanuella Aderopo gan ti wá jáde tán o fún gbogbo àwọn tó ń gbé ọ̀rọ̀ rẹ̀ pò yí ẹnu lórí ayélujára tó sì ti fún wọn ní àwọn èsì gbáǹkọ báyìí. Wasiu Ayinde ìyẹn olórin Fuji wa òun gan balẹ̀ bàgẹ́ ìyẹn sílùú ọba ní tí kìí ṣe orílẹ̀-èdè Nàìjíríà. Laide Bakare òun náà ti jáde tán o tó sì ti sọ̀rọ̀ sókè ìyẹn nípa awuyewuye eléyìí tó ń lọ nípa bàbá Ìjẹ̀ṣà àti ìyàwó rẹ̀. Saheed Balogun ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó tún kọ àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì tó kọ nípa ọmọ rẹ̀ eléyìí tó ṣaláìsí ní nǹkan bíi ọdún díẹ̀ sẹ́yìn yìí. Ọ̀rọ̀ yìí pọ̀ kábíyamọ́ má fojú sunkún ọmọ ni o. tó Kẹ́hìndé Adégbòdù eléyìí náà làwọn èèyàn tún ń gbé pò yẹnu lórí ayélujára. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ sí tó ọ̀rọ̀ yìí pọ̀ ó kọjá bẹ́ẹ̀. Arákùnrin kan tí wọ́n ń pè ní Koko Zaria ló máa fi gbé bọnu báyìí o tó sì ń ké gbàjarè síta wípé wọ́n ti fẹ́ gba ẹ̀mí òun o. Ẹ gbọ́ àwọn wo ló fẹ́ gba ẹ̀mí rẹ̀ àti wípé nítorí kíni. Ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí n ti máa mú ìwá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Koko Zaria tí gbogbo àwọn ènìyàn máa ń pè ní Koko Zaria ṣùgbọ́n orúkọ rẹ̀ gangan ni Ganiyu Oyedepo Ayinde. Ó jẹ́ ọ̀kan lára àwọn wakọ̀wakọ̀ tó sì jẹ́ wípé ó jẹ́ gbajúgbajà láàrin wọn tí àwọn ènìyàn mọ̀ dáadáa bí ẹni mowó. Fún àǹfààní àwọn tí kò bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn MC Olúọmọ nígbà kan rí. Ó jẹ́ ọ̀kan lára wọn ṣùgbọ́n fún nídìí ìtorí kan àbí fúndì òmíràn tírélà ńlá kan gbà rìn wọn kọjá tó jẹ́ pé awuyewuye yìí ó sì lọ tó bẹ̀rẹ̀ sí ní lọ́rọ̀ǹtò tí wàhálà náà tí kò sì tíì parí títí di bí a ti ń sọ̀rọ̀ yìí. tó òun ló bá fi gbàjarè síta wípé níṣe ni wọ́n ń wá ẹ̀mí òun láti pa o, wípé níṣe ni àwọn ọmọ ẹrúkú ni wọ́n yabo ilé òun tí wọ́n ní kán wá dáná sun ilé òun tó sì jẹ́ wípé wọ́n ṣọṣẹ́ lọ́pọ̀lọpọ̀ níbẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn bí wọ́n ti dé agbègbè òun níwájú ilé òun gangan wípé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn gbogbo àwọn tí wọ́n sì bá níta pátápátá. wọ́n ṣá ẹlòmíì níṣàkúṣà wọ́n sì yìnbọn mọ́ àwọn mìíràn. ó ní aáwọ̀ yìí ó ti ń ṣẹlẹ̀ sí ní nǹkan bíi oṣù díẹ̀ sẹ́yìn wípé ọ̀rọ̀ yìí ó galága jù pé kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n jọ jàre kí wọ́n gba òun. ó ní níbi tó le dé gan wípé òun tún gbé àwọn ẹ̀rọ tó máa ń mójútó agbègbè àti bó ti ń lọ ìyẹn táwọn olóyìnbó máa ń pè ní CCTV camera òun tún gbé sí àdúgbò òun ṣùgbọ́n kàkà kúrò lára ọmọ ìyá àjẹ́ níṣe ló fi gbogbo ọmọ rẹ̀ bí obìnrin tó sì jẹ́ wípé níṣe ni àwọn ọlọ́pàá tí wọ́n tún ń ṣọ́ òun wọ́n tún yìnbọn mọ́ àwọn kan nínú wọn. ó ní eléyìí ó ti wá fẹ́ gèjà ẹ̀mí òun lọ́wọ́lọ́wọ́ báyìí wípé kí àwọn ènìyàn kí wọ́n jọ̀ọ́ jàre kí wọ́n ràn òun lọ́wọ́ kí wọ́n máa fi àdúrà kí wọ́n máa fi orúkọ òun sínú àdúrà wọn. òun náà ni àrígbọ́ lórí ayélujára gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn MC Olúọmọ nígbà kan rí ṣùgbọ́n tó yẹ pé torí aáwọ̀ eléyìí tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì òun ló fi ìpínyà sáàrin wọn ní àwọn olólùfẹ́ rẹ̀ náà bá bọ́ sí abala àríwísí. wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ wípé kó jẹ́ parí ìjà tó wà láàrin òun àti ọ̀gá rẹ̀ yìí kí àlàáfíà kó sì jọba láàrin àwọn méjèèjì. Kẹ́hìndé Adégbòdù ìyẹn olórin ẹ̀mí wa lélẹ́yìí tí ìkejì rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn yìí. òun náà ni àwọn èèyàn máa ṣalábàápàdé rẹ̀ ní ibi àríyá o níbi tí ó ti ń kọrin ṣùgbọ́n bí wọ́n ti rí ọ̀hún àwọn ènìyàn tó rí wọ́n rí wípé ẹ̀kọ́ òṣojú múmu fún ọmọkùnrin yìí nítorí pé bó ti rí kò jọ ojú ẹni tí ara rẹ̀ dá pé dáadáa tí àlàáfíà rẹ̀ pé dáadáa. ṣé wọ́n sì sọ wípé bí
ìkejì rẹ̀ sì kúkú ti wá ṣaláìsí. Ṣé ẹ mọ̀ pé ara rẹ̀ lè má ti gbà múṣémúṣé dáadáa, ṣùgbọ́n ìrísí tí wọ́n wá rí yìí ó yàtọ̀ sí wípé èèyàn ń dárò èèyàn. Wọ́n ní ó jọ bí wípé òun gángan fúnra rẹ̀ ó ń ṣàìsàn, nítorí pé abala ọwọ́ rẹ̀ kan níṣe ni wọ́n sọ wípé ó bó yànnàyànnà tó mọ́ fò bí ìgbà pé èèyàn ní ìjàmbá, tó sì jẹ́ pé ojú rẹ̀ gan ó jọ ojú aláìsàn. Òun ni àwọn ènìyàn ṣe bọ́ síta tí wọ́n sì ti wọlé àdúrà ti Kẹ́hìndé Adégbòdù báyìí wípé kí Ọlọ́run kó lọ́ra ẹ̀mí rẹ̀ kó sì wòsàn nínú gbogbo ohun gbogbo tí ó bá ń ṣe. tó láti ìgbà tọ́rọ̀ ìkejì rẹ̀ sì ti ṣẹlẹ̀ yìí, láwọn wòlíì kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ríran sí i wípé kó máa gbàdúrà dáadáa, tí wọ́n sì ti wọlé àdúrà tì náà. Òun náà ni wọ́n tún wá ní kí àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí ní kí wọ́n tún tẹ̀síwájú láti máa gbàdúrà kí ohun burúkú kan kó má ṣe Kẹ́hìndé Adégbòdù ní bí ìkejì rẹ̀ bí ó ti ṣaláìsí, tí Ọlọ́run ó sì bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Saheed Balogun tí ó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré àti àgbààgbà òṣèré wa, òun náà ni a rí tó gbé ọ̀rọ̀ yìí sórí ayélujára lórí ìkànnì rẹ̀, léyìí tó fi ń ṣe ìdárò ọmọ rẹ̀ èyí tó ṣaláìsí ní nǹkan bíi ọdún díẹ̀ sẹ́yìn. ọmọ rẹ̀ yìí eléyìí tí gbogbo àwọn ènìyàn mọ̀ tórúkọ rẹ̀ ń jẹ́ Zinat Balogun, ṣe mọ̀ pé ó ṣaláìsí nígbà náà látàrí wípé ó jẹ́ ọmọ SS lélẹ̀ tí kìí ṣe AA. Òun náà ni àwọn ènìyàn fi ń sọ wípé bí èèyàn ò bá fẹ́ yàwó tàbí lọ́kọ, kí àwọn méjèèjì kí wọ́n ṣe àyẹ̀wò genotype dáadáa kó tó di wípé kí wọ́n lè mọ̀ bóyá wọ́n bára wọn mu. ọ̀rọ̀ yìí òun náà ni ọmọ náà bá lọ, nítorí wípé sickle cell patient òun ni Zinat Balogun. ọ̀rọ̀ yìí bó ti wá di ọjọ́ ìbí rẹ̀ gangan, òun ni wọ́n gbé ọ̀rọ̀ yìí sí orí ayélujára tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ bí ó ti já àjàyè lọ́wọ́ síkúsẹ̀lì kó tó di wípé ó padà mú ẹ̀mí rẹ̀ lọ pátápátá. Wọ́n pè ní aṣẹ́gun nítorí wípé ó jà fún ẹ̀mí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ kó tó di pé ó lọ. Bẹ́ẹ̀ sì la ṣe rí tí àti àwọn àbúrò rẹ̀ àti bàbá rẹ̀ tí gbogbo wọn náà tí wọ́n sì kọ àwọn ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ní lórí rẹ̀, tí a sì rí wọn níbi tí wọ́n ń ṣe ìdárò rẹ̀ tí wọ́n sì sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀, torí pé òun náà ni àkọ́bí nínú ìdílé náà. Laide Bakare òun tiẹ̀ sọ wípé kò sí ọ̀rọ̀ kankan, kò sí yomoyomo ní ibì kankan o, wípé àwọn ti ṣe tán báyìí, ohun tó bá wu ẹlẹ́nu wọn òun mà ní kí ó máa fẹnu ẹ̀ sọ. Òun ti gbéra ń tóun sì ti ń lọ síbi ìkómọ bàbá Ìjẹ̀ṣà, pé bí gbogbo àwọn ènìyàn ti ń gbé ọ̀rọ̀ náà pò yẹ ẹnu ohun tó bá wu olúkálukú ló ní ohun tí ó fẹ́ sọ nínú, olúkálukú máa sọ, ṣùgbọ́n òun kò sí nǹkan kan tí ó kan òun ju wípé kóun bá aláyọ̀yọ̀ lọ. Ó ní ìpàkọ́ òkúkú gbọ́ sùtì, orí ẹlẹ́gàn ni ó dàrú, gẹ́gẹ́ bí àwọn Yorùbá bí wọ́n ti máa ń sọ. òun náà ló bá ró dẹ́dẹ́ tó kàn dúdú tó sì gbé sí orí ayélujára yẹn lórí ìkànnì rẹ̀ wípé àwọn ti ró dẹ́dẹ́ ń tà àwọn sì ti kàn dúdú o, àwọn ń lọ síbi ìkómọ bàbá Ìjẹ̀ṣà léyìí tí ó jẹ́ pé wọ́n ti ṣe kọjá ní àìpẹ́ yìí. Òun náà ni àṣírí àwọn ènìyàn àti àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kan sára sí, tí wọ́n ń gbóṣùbà káre sí, tí wọ́n sì ń ṣe sàdánkátà fún wípé irú bẹ́ẹ̀ òun ni àwọn fẹ́, wípé níṣe ni ó tiẹ̀ yẹ kéèyàn máa gbájúmọ́ ọ̀rọ̀ ara èèyàn kéèyàn sì máa bá aláyọ̀yọ̀. Òun náà la ṣe rí tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kan sára sí pé àwọn nífẹ̀ẹ́ sí ìwà rẹ̀ ní tiẹ̀, pé kò í ṣe àwọn tó máa ń tẹnu bọlẹ̀ tàbí tí wọ́n máa ń gbé ọ̀rọ̀ pò yẹnu. bẹ́ẹ̀ la ṣe bá rí Emmanuella Aderopo, ìyẹn Seriki ìyálájẹ ti ìlú Ẹ̀gbá tí a bá ti rí nìyí, tí ó gbé ọ̀rọ̀ náà sórí ayélujára ìyẹn lórí ìkànnì rẹ̀ tó ní iṣẹ́ ọwọ́ òun ó tó òun jẹ, ìyẹn ni láti fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń sọ ìsọkúsọ nípa rẹ̀, tó bẹ̀rẹ̀ sí ní fún wọn lésì wípé òun ò wo ọwọ́ ẹnikẹ́ni ò, torí àwọn èèyàn ti dẹnu lẹ́dẹ̀ẹ́ wípé bóyá nígbà tóun àti Wasiu Ayinde ìyẹn K1 The Ultimate tí wọ́n ti túká bóyá yóò tiẹ̀ ráre díẹ̀, ṣùgbọ́n rárá o, kó tó di wípé wọ́n túká gan òun ló ti ní okòwò eléyìí tí ó tún mówó wá fún un. Ó ní ohun yìí ṣe àwọn tí ó máa ń wo ọwọ́ ẹnìkankan kó tó di wípé òun ó jẹun o. irú rẹ̀ bẹ́ẹ̀ báwọn èèyàn ti wá rí yìí, òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kan sára sí wípé obìnrin gidi òun náà ni Emmanuella Aderopo tí
kò kí ń wo ọwọ́ ẹnikẹ́ni. Ó tún wá ń ṣàlàyé, ó tún gbé sórí ìkànnì rẹ̀ wípé òun ti tún wá ní okòwò níbi tí òun ti ń talé ta ọ̀nà tóun ti ń talẹ̀ báyìí, pé kí àwọn ènìyàn kí wọ́n jọ̀ọ́ jàre, kí wọ́n patronize òun, kí wọ́n máa bá òun rà, tí wọ́n bá fẹ́ ra ilé tàbí ra ilẹ̀ kí wọ́n kàn sí òun lórí àtẹ̀jíṣẹ́ òun. tó èyí náà ni àwọn ènìyàn rí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbóṣùbà káre fún wípé irú obìnrin báyìí òun náà ni àwọn ń fẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. tó bẹ́ẹ̀ náà la ṣe rí tí bàmí Wasiu Ayinde tó balẹ̀ bàgẹ̀ sókè òkun láti lọ ṣe ohun tí wọ́n pè fún, ìyẹn láti lọ kọrin, láti lọ forin dá wọn lára yá níbẹ̀, tá a sì rí báwọn ènìyàn ti kán lu ibi tí ó wà yìí, níbi gbọ̀ngàn níbi tí wọ́n pè sí yìí, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lọ yẹ sí, tí wọ́n káwọ́ méjì sókè fẹ́yàn kan ṣoṣo. tó bẹ́ẹ̀ náà la ṣe rí iṣẹ́ ìsìnmọ̀ wípé àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun náà ni wọ́n nífẹ̀ẹ́ sí bàmí Wasiu Ayinde, ìyẹn K1 the ultimate. bẹ́ẹ̀ la ṣe rí tí wọ́n ń yẹ sí lọ́pọ̀lọpọ̀, kódà lábala àríwísí gan níṣe lórúkálukú ni wọ́n ṣà ń sọ oríṣiríṣi tí wọ́n fi ń gbóṣùbà káre fún bàmí Wasiu Ayinde, ìyẹn K1 the ultimate. tó ṣẹ́yìn náà ti wá gbọ́ ohun tí Lateef Adedimeji, ìyẹn ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré wa, èyí tó bíbẹ̀ta ní àìpẹ́ yìí, àti òun àti ìyàwó rẹ̀ tó ṣe fún ìyàwó rẹ̀. ó ṣe ohun kan ràbàràbà kan fún ìyàwó rẹ̀ lẹ́nu lọ́ọ́lọ́ yìí. tẹ́ ẹ̀ bá gbàgbé, ẹ ó ti rántí wípé ìbẹ́ta tí wọ́n bí yìí, àdúrà wọn òun ló gbà débẹ̀, torí wípé kí ni gbogbo ọ̀rọ̀ ẹ̀gàn eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń sọ, òun ni àwọn ìbẹ́ta yìí ni wọ́n pa ẹnu ẹlẹ́gàn mọ́ lórí rẹ̀. tẹ́ ẹ̀ bá tún wá gbàgbé, níbi meet and greet eléyìí tí wọ́n ṣe lẹ́nu lọ́ọ́lọ́ yìí, òun náà ni wọ́n ti gbé àmì ẹ̀yẹ kan fún wípé òun ló gbégbá orókè, wípé eré rẹ̀ kan tó kọ tó porúkọ rẹ̀ ní Lísàbí, òun náà ni ó gbé igbá orókè níbi ayẹyẹ náà tí wọ́n sì fún ní àmì ẹ̀yẹ yìí. gbogbo ẹ̀ ló wá rò papọ̀. ṣé ẹ sì mọ̀ pé àwọn tó bá kúkú jẹun kánú ní orílẹ̀-èdè wa, ó ní ẹ̀bùn tí wọ́n máa ń fún ìyàwó wọn tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ, tí wọ́n máa ń pè ní push gift. tó ẹ̀bùn yìí òun náà ni Lateef Adedimeji ló ronú, ló rò sọ́tún rò sósì, ló bá wò wípé Range Rover bọ̀gìnì òun ni òun ó fi ṣe push gift fún ìyàwó òun o. bẹ́ẹ̀ ni ó sì ṣe rà á fún un, tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní kí i kú oríire ní orí ayélujára. ó ra Range Rover yìí fún un nítorí wípé ó bímọ fún un, kì í wá ṣe pé ó kàn bímọ lásán, ó bí odidi ọkùnrin 3 làǹtìlanti fún un, tí inú gbogbo àwọn ènìyàn sì dùn sí, tí àwọn ènìyàn sì ti ń bá wọn yọ̀ láti nǹkan bíi oṣù mélòó sẹ́yìn. tó èyí náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sétí gbọ̀yìn. ohun tẹ́yìn náà bá rí sí ìròyìn náà, ẹ bá wa fi sí abala àríwísí léyìí táwọn olóyìnbó máa ń pè ní comment section. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín.